Nuwa Media. Ẹ̀bẹ̀ mi kí n sọ̀rọ̀ lẹ́rọ̀. Ẹ fẹ́ gbóhùn lẹ́nu mi. Wàá wí sọ̀rọ̀. Sọ̀rọ̀. Bó o ní ṣe wà ókè? Ẹ kújọ́ mẹ́ta. Ẹ miss mi. Èmi miss yín o. Mo miss yín. But àwọn gbẹ̀gìrì kan ni mò ń fẹ́ ẹ̀dẹ̀ tí ì sè. Ẹran ọ̀gbẹ́ ni mò ń fẹ́ rà wá. Àkáǹtì mi mo fẹ́ kó sanra ẹ̀ sẹ́ǹdì owó síbẹ̀. Orí wo la fẹ́ kọ sí gbẹ̀dúbà yín tèmi nílé lóko lẹ́yìn òdì ókè ẹ ti gbàgbé orúkọ mi màá rán yín létí. Ṣé kí n má ka nọ́mbà mi wá 00 wá ẹ̀rọ wò tí Ọlọ́run ó pèsè fún wa. Á jẹun yó, á jàjẹ ṣẹ́kù, ire gbogbo abákálukú wa. Ẹ káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí láti ẹnu èmi pàdé yín, your one and only love. Your Aródú Òjíkọ̀bí ọmọ wọn ló wo òdùrọ ajífẹpẹ ṣeré ògbógbòǹdù ẹkọ ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọmọ kì í bàbá sílẹ̀ bá àríjà àwọlá mọ ọmọ límẹrí ọmọ láàgbélú ọmọ ìtàn alága àgbélé ọmọ àwà òṣùlé aya afẹta wọlérin ọmọ bàbá kan omi tútù ti jó ni fàìfàì ẹ mọ ńlẹ ń bẹ òun ẹ kú òní àkú bó ṣe ń lọ yóò dá bẹ́ẹ̀ ni yóò dá fún gbogbo wa. Ẹ káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí, ètò kan lórí èyí tí àtijọ́ máa ń fi kùn lùkùn fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ lórí àwọn ìrírí àti kàyéfì ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Lónìí bàbá kan ló ṣeré gélé, ṣé Pasuma ló kọrin yẹn? Adé máa ń ṣeré gélé, Adé ń gùn kẹ̀kẹ́. Bàbá yẹn ṣeré gélé, bàbá wa gùn kẹ̀kẹ́ o. Bàbá lọ lùlù ìlù yẹn bá lọ fàyà o. Bàbá bá ráwọ̀. Ṣé rí ẹni yìí àgbàlagbà, ẹni tí àwọn ènìyàn ń rí tí wọ́n ń pè ní ẹni yìí, ẹni ẹ̀yẹ tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ṣùgbọ́n ojoojúmọ́ ṣálàké bàbá ìfẹ́ máa lagi. Tí nǹkan yẹn bá ṣáà ti níhò kí bàbá débẹ̀ ni. Gbogbo ejò ní jíjẹ, bàbá máa wá ń ṣe é, ó máa ń ṣe é ní ọ̀nà tó jẹ́ pé ẹ ní tètè fura. Kí ló ṣẹlẹ̀ ṣá? Jẹ́mi ò pọ̀ lẹ́ni o. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ kan, ní ìgbà kan, ìkànnú àwọn tí bàbá ń gbé tó fi ń rough weather ló bá lọ dógò sí ẹnu ọ̀nà ọ́fíìsì bàbá. Ló bá ní ó ti zẹ̀ o, òun ti lóyún o. Bàbá ní ṣé ò mutí erin? Ṣé ọtí àrẹ̀sà ló mu ní àbí tó wá rọ̀ǹgó àga? Àwọn obìnrin bá dógò síbẹ̀ pé òun ti lóyún sí bàbá ní òun lóyún fún kí ni? Oyún tó dà wá nú òun sọ́rí gan òun ò lè ṣẹ́ o, òun máa bí i ní o. Pé lágo mélòó ọjọ́ orí òun lòún ṣe wà lóun lọ ń ṣẹ́yún. Ẹ máa wo obìnrin náà tiẹ̀ wà lára ẹ o, bọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ìtọ́ tiẹ̀ tún di jọ́ mi torí ilé ọkọ ló wà. Tóun náà fi bàbá rough weather, ó rí bàbá bí ATM kí bàbá máa pọ owó nígbà tó lọ́nkẹ́ máa mú bàbá dáadáa. Bàbá ẹ̀ṣẹ̀ nìkan ti dédé náwó. Bó o bá rojọ́ kí ìtọ́ fẹ́ gbẹ lẹ́nu, kíkun mú ẹ̀tọ̀ tún kó fẹ́ bọ́ sí tòsí. Bàbá ò ní yànda wọn kọ bọ o, àmọ́ ká kó wa nítàn sókè. Àlàyé is ever ready. Wo ọba bá dógò síbẹ̀ kó láyé sẹ̀. Bàbá bá bẹ̀rẹ̀ sí níbẹ̀. Ìyàwó òun ò gbúdọ̀ gbọ́. Di kíní kan community ò gbọ́dọ̀ mọ̀. Àwọn kíní kan gbọ́dọ̀. Ọmọbìnrin bá takú síbẹ̀ ló bá ní bí bàbá ṣe gbé fóònù yẹn pàrọ̀ ló bá pe olùkọ́ ẹ̀ kan. Ìyẹn ló mọ̀ pé gbogbo ara ni bàbá ń dá, ẹni yẹn ò tó nínú ọlá, kò tó nínú ipò, ṣùgbọ́n mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Bí ẹ̀ ṣe sáré dé nìyẹn, kí ló ṣẹlẹ̀? Lágbájá sọ pé tàbí sọ pé ó sọ pé mo ti bẹ̀ ẹ́, ó lóun ò ní bọ́ ẹ, òun ò ní yọ kúrò, òun máa bí ni, òun tó bá dẹ̀ gbà. Ẹ fún lówó kẹjẹ kó máa lọ. Ìyẹn bá lọ bá arábìnrin pé Màdámù, kí ló ṣẹlẹ̀? Òun ti lóyún ni. Wọ́n dẹ̀ ní kó lọ ṣe pé òun ò tẹ̀ wá lóun ò ní ṣe. Àmọ́ kí bàbá yẹn rọra fún òun ní owó tó jọjú, òun á ṣẹ́, òun á dẹ̀ lọ fowó yẹn dára òun ní òkòwò, lọ̀rọ̀ bá tán káwọn méjèèjì má pàdé mọ́. Ìyẹn bá ní kó fún ẹ lówó tó jọjú bí èèlò ni owó tá à ń sọ yìí. Ní obìnrin ìbá sọ wípé kí bàbá fún òun ní 500,000 naira. Ní ọ̀rẹ́ bàbá bá ní yé nígboro Nàìjíríà tábọ àyè lọ́mọbìnrin yẹn ní tó bá ti lè fóun ẹjọ́ bá kó bàbá ẹ̀ wá ní. Ìyẹn ṣá bá bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá gbà tó pẹ́. Ìyẹn wá ní wà
láàrin èmi àti ẹ̀ jẹ́ ká sòtọ̀ o lóyún o kò fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ní ẹ̀ ó ti ya wọn jù kò ní lè fọ̀run ọ̀dà kò lè fún ẹ 500,000 naira ṣé kí n bẹ́ẹ̀ bẹ̀ kó fún ẹ lọ́dọ̀ lọ́bìnrin ní láyé tí owó yẹn ò bá ti jẹ́ 300,000 naira owó ò ní kó ń bẹ̀. bọ́rẹ̀ ṣe padà lọ bá ọ̀rẹ́ ẹ̀ ní pé aláyé ọkọ̀ ilé yìí ti jáàmù o kó má bàa jákùjá ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ọmọ yìí ṣetán láti kò lójú tó fẹ́ tì o ìwọ ló lójú tó fẹ́ tì o fún ní 300,000 báyìí 300,000 ṣé lóòótọ́ ló máa yẹ yẹn ṣé kò ní dáhùn láwọn wọn bàbá bá ṣe wàrà wúrúwúrú ló bá sáré kọ àkáǹtì nọ́mbà ló bá gba àkáǹtì nọ́mbà bàbá bá wáyà 300,000 sí ọmọbìnrin báyà gba 300,000 tiẹ̀ ká má pàdé mọ́ ló bá ṣiṣẹ́ ló bá lẹ́yìn tèmi ṣé adé ò ti ṣeré gélé adé ò ti gun kẹ̀kẹ́ kan tán báyìí kí lẹ rí sí àbí bóyá kàdé gbé Mr Macaroni tó lóun ló máa ń fún wọn láwọn owó bẹ́ẹ̀ yẹn tó máa ń larí mọ́gò owó gbogbo tẹ́ bá fẹ́ sọ sí ẹ fi ránṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà wa tẹ́ ẹ̀ ń wò ìtàkùn wa gbogbo àti email wa tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín èmi ni ti yín ní tòótọ́ Aródù Òjíkọ̀bí màá tún rí yín láìpẹ́ jọjọ àlàáfíà o. Nuwa Media.